Otasansan rédíò and TV. ẹ jọ bàbá Ládọjà wọn nínú tá a gbọ́ náà àwọn ànábì Ọlọ́run tí wọ́n lọ ọ̀rọ̀ wọn tí wọ́n sọ kalẹ̀ gbogbo ẹ̀dá tí ò bá ti ní tìjú kó máa ṣe tó bá fẹ́ àmọ́ tí èsì bá dé yóò regret ayé ẹ̀. ọ̀rọ̀ tìjú mo wá sọ lónìí bó lọ́lọ́ máa mi. wàlákà wà dáwà òbí wàlákin ìlà náà hayá òfàlà dáwà òun. wọ́n hayá áni ìtìjú méjì náà ló wà jẹ̀mọ́. méjì ló wà. àkọ́kọ́ ń bẹ̀ ahaduhuma istihya'ul abdi minallahi ta'ala. Allah. bàbá imam sọ wọlé prof. wàsálísà tó hímọ́. ẹlẹ́ẹ̀kẹta kéèyàn gbọ́dọ̀ ní tí òbí ní tẹ́ ẹ lọ ní àfaradà ẹ má máa gbó má ẹ tí wọ́n ti máa gbó kì í sọmọlúwàbí wọ́n máa tọ̀ wọ́n ní ẹ̀tọ́ ọ̀gá yóò tún pariwo nínú tó burú ní kọ́jí kí wọ́n mọ nǹkan tí máa dùn ọ́ táyé bá ti lè mọ nǹkan tí máa dùn ọ́ wọ́n máa tọ̀ ọ́ ni. bàbá Ládọjà àdúgbò tí wọ́n ti ń bèèrè ní jáàjù tí wọ́n fẹ́ kọjá mẹ́ báyìí mo tàn pé wọ́n sẹ̀kẹ́ ewu. wàláyísà bí màá sún mi. èmi ní kúrọ́ fún Hussein nàmọ́láyé lónìí bẹ́ẹ̀ yẹn wọ́ mi owó jẹ́gbà torí àti ìyọ̀dún sí ó sàgà rẹ̀. ilẹ̀ ìrírí mi wà náà. bẹ́ẹ̀ yóò bá tí ì débẹ̀ ló tí ì débẹ̀ á ti débẹ̀ tipẹ́tipẹ́ bàbá. fatala tura fi kọlá ipò arúgbó. mo kẹ́yìn ìyẹn ńláńlá mo kí gbogbo jàmáà mo kẹ́yìn obìnrin mo kẹ́yìn bàbá àyà yìí mà èmi tí mo jọ́ ọmọ kí gbogbo yín lè sọ̀rọ̀ yìí o ṣé ẹ rán mi sí àbẹ́ ẹ rán mi ọmọ kí o yín dé. wàláyísà bí màá sún bí wọn ilẹ̀ ìrírí mi wà náà. jàmáà bàbá bá mu àfún lẹ́sìn ọ̀gbẹ̀bàdàn yóò háì olójú ọ̀rọ̀ tí yẹn lọ sọ lójú pòfẹ́sọ̀ o ṣé mo lè sọ̀rọ̀. fatala tura fihi khalaiqu arba'a. mo tún lè sọ bẹ́ẹ̀ lóko Bàbá Ládọjà nǹkan mẹ́ta tí mo fẹ́ kà ẹ́ ẹ̀tọ́ náà bá ti fún ẹ̀dá kẹfà arabalẹ̀ torí Ọlọ́run tẹ̀ bá ń dín ẹ lójú ẹ̀gbọ́n tí ẹ bá sọ fún yẹn ní sàgbàbò ẹ̀tọ́ náà bá ti fún ní nǹkan mẹ́ta ẹ̀ Ọlọ́run ti fún ní gbogbo orí ayé ẹ̀ ní Allahu Akbar ó kò gbogbo ìyá ti ń jẹ́ Ládọjà náà. wàláyísà bí màá sún bí ilẹ̀ ìrírí mi wà náà. tó bá tiẹ̀ kù tọ́jú tẹ́ fún ìyá yín èmi màmá tó bí dáadáa tààrà ni mo tún sọ. fatala tura màmá tó bí yẹn mo mọ̀ wọ́n àjọjù kó jẹ báyìí. fihi khalaiqu arba'a. wọ́n máa sọ Ládọjà lẹ́nu ìmọ̀mọ́ bá ní mọ́ pè lọ́dọọdún sọ́mà àti ilẹ̀ ti sẹ̀ sọ́ọ̀lẹ̀ dásàárè wọn ni. ọmọ tó ọmọ labẹ́labẹ́ kọ́ ọ̀rẹ́ mọ́ bùjẹ́. fawahidatun takura ilahi labibiha. jàmáà àkọ́kọ́ ń bẹ̀ bàbá àlẹ́ amúnù bọ́lá bá fún yàn ní ìfọ̀kànbalẹ̀ ọkùnrin oníròyìn ìròyìn kó kúrò níbẹ̀ yẹn torí ọ̀nà ẹgbó kó fún ẹni tí ẹni kó ro ẹjẹ́ òró kó tẹ̀ lọ́rùn ẹ má ṣe báyẹn mọ́ mo kí barista kó lọ wí jèrè. fawahidatun takura ilahi labibiha. jàmáà ẹni náà àkọ́kọ́ ní ìfọ̀kànbalẹ̀ gbogbo ẹ̀dá tó lọ bá fún ní ìfọ̀kànbalẹ̀ distinguished kò lè má yí ayé ẹ̀tọ́ lòun fún ní ìfọ̀kànbalẹ̀ ní kó lọ bá sọ̀rẹ́ wò yóò mọ̀ pé tọkàn rẹ bá balẹ̀ kò yẹ kó wá wàhálà ká jàmáà ní kílẹ̀ kejì alukutu
kéèyàn orí jẹ kó rí mu lọ́nà rọrùn. bàbá Ládọjà èyí ńlá ńlá ẹ dákun bẹ́ẹ̀ yẹn bá rí jẹ tó rí mu kó mọ́ tàpá sórí ibú. ẹlòmíì yóò tẹ́ ló invite ìbínú Ọlọ́run. ẹ̀ka ẹ̀yin mágàjí wa mo fọlọ́ bẹ̀ẹ́ àlejò yín ni mo jẹ́. má sọ ọ́ sí bá a ma ìmọ̀ ọmọ ọ̀fà lọ bá sọ̀rọ̀ ọmọdé náà máa kí bá àgbàlagbà imam grand imam of Ọ̀fàland. Yunayu jasimu li khairi. tó ẹgbẹ́ tí bá rúkú nínú mi irú yìí ò gbọ́dọ̀ rúkú. Wàlí fàdílù ajímáà. ọ́fíìsì mi yé mi gẹ̀ ó wà nínú Islam. Yunayu jasimu li khairi wàlí fàdílù ajímáà. ẹgbẹ́ yìí wà lẹ́yìn òní sọ ẹni wọ́n jòkó. Àtàlíyàtọ̀ sídi owó ni àyà ìfàhìnà o. àṣálẹ̀ kejì jẹ́mẹ́ ẹni kejì jẹ́mẹ́ káyọ̀ orí jẹ́rí mu káyọ̀ orí jẹ́rí mu ẹ̀dá mi náà ẹni náà ẹ̀dá mi náà ẹni sọ̀rọ̀ kan ẹni kíni kí ló dé tí Yusufu àdàbí Yusuf kí ló dé tí a fi tà lẹ́rú kí ló dé tí bàbá rẹ fi sunkún tó ju bàbá rẹ fi fọ́ ẹ jẹ́ túpalẹ̀ ńbàdì ṣé wọ́n lè túpalẹ̀ ẹ̀sùn tí wọ́n kà sí ànábì Yakubu lọ́rùn àkọ́kọ́ bẹ̀ ó wá pa odidi màálù bí ẹ ṣe ń dín nírùn ládùúgbò tálíkà kan wá dúró báyìí ó wá dúró ó ní bó ṣe èkìrí kan fún mi jẹ bó ṣe èkìrí kan fún mi jẹ wọ́n ní ò sí ẹ̀yin tẹ́ rí jẹ ẹ̀rìn létí bèbè nǹkan o ẹ̀dùnkó jẹ́ o kò sí ọ̀dà náà ọ̀rẹ́dẹ̀ tí ẹ ti gba tálíkà lẹ́kùn yìí ọmọ tó jẹ́dùn nù bẹ̀ ó sì fi bàyín nínú jẹ. Allah. àkọ́kọ́ nù. ẹ̀ẹ̀kejì bàbá rẹ̀ Yakub ó ra màálù tọmọtọmọ ó ra màálù tọmọtọmọ ó wá ṣe bẹ́ẹ̀ ló bá mú ọmọ màálù ló bá tà dànù ìyá rẹ̀ wá ń ké Ọlọ́run náà sì yọ̀ǹda kó tọ́ ọmọ rẹ̀ dàgbà bí màálù yìí ṣe sunkún yìí ń jọ sunkún lórí ọmọ tiẹ̀ náà. Allah fawahidatun taqwa lillahi alladhi biha. ẹjọ́ ètò dáa fún tẹ́ẹ̀rí jẹ́ bí bẹ́ẹ̀ bá sẹ́yìn tó kó ìyá rẹ̀ wá dákun ọmọ rẹ̀ nì ẹ tètè gbẹ̀bẹ̀ ẹ má tó fọmọ yín báyìí nínú jẹ́. béèrè ẹ̀kẹta Yusufu àti bàbá rẹ̀ jọ jòkó bá màálù kan bá kọjá tíra kan ní àgùntàn ó mọ ọmọ náà ló bá ní bàbá mi mo fẹ́ tí ọmọ àgùntàn yìí ó ní ẹ̀ pa àwa dùrọ̀rùn lójú yẹ ara wa ní àgùntàn wọn gbọ̀n ọlọ́ni ọ̀sìn kọ́ mẹ́rin kan lónìí àtọ́ bàbá ń tí ọmọ rẹ̀ tẹ́ bàlùjẹ fún ọ. ìnáni wọn sọ̀rọ̀ gbogbo tó bá ti lè dààmú òbí kan ẹ̀tọ́ rí jẹ tó bá ṣe é ó sún ọjọ́ ìyàsíwájú ni déédéé tó fẹ́ràn nù ọmọdé ń sùúrù àgbákò bẹ́ẹ̀. èyí ni lọ́mọ ọ̀dọ̀ tí bá yín dáná ó wá dáná láàrin wákàtí mẹ́ta ẹ̀jẹ̀ lè jẹ́kù fún ìwọ náà mú dòdò kan ó tún wá jọ́ dòdò mú ní kíchìn ẹ̀ torí ẹ̀ dá dúró náà bá fún un lọ́rùn wọn ní kó ọ̀pọ̀ ọ̀ní gbè mí ẹjẹ́ ó gbè mí sáré ni tí ń sáàbù àyẹ àdánwò tọ́nà tó máa tá a bá ti lè ṣe bí ọmọ ọlọ́mọ tó wọlé ẹnu ìṣèlú kan. èyí lẹni wá bẹ sọ̀rọ̀. Yunalu jasimu li khairi wal fadilu ajma'u. bàbá Ládọjà olóyè ńlá sẹ́bẹ̀ kọ́ ó tún ti sọ nǹkan mi ẹnìkan sọ nǹkan mi ìsinmi lẹ́kẹ̀ èmi ò ní wíyì
ntọ́ fẹ́ kí n wí èmi ò ní wí kó yá máa rà mọ́ ọ níkùn torí tó wí tá a bá sọ nísìn ẹ fẹ́ di ẹrù tó lágbára ládọjà lọ wọ́n wà pé kódà ó kánjú ni ó yẹ ju ọba kan bàbá títí ní sùúrù bọ̀ látijọ́ ẹ̀ ṣé bẹ́ẹ̀ kọ́ tọ́lọ́ òun sì lóhùn ò ṣe ṣé bẹ́ẹ̀ kọ́ bí ti ń ṣe tara wájú ṣé bẹ́ẹ̀ kọ́ ẹ méjì ó ní kéèsì ńlẹ̀ kó tó ṣe tọ́lọ̀ bá bẹ́ẹ̀ ṣe. wàtáni àtọ́n. ọba àwọn àgbàlagbà lẹ́nu. sídìkùlẹ̀ ayá ìfàyín náà. ẹni tí o bá wà mí kúrò ní barista wọ́n sọ bàbá ńlá mi fún. ìbá ó ní alẹ́ yìí. náà tó bí mi. Zolimuru àti Yorùbá ọ̀hún. mo tẹ́lẹ̀ wá fíìtì lónìí jẹ̀mọ́ tẹ́mi mi tí ẹ̀mí mi ń sọ mo ní bàbá kíríkí ń sọ ẹ lórí ẹ fún mi tọ́pìkì kí n máa gbé ọpọlọ mi gbóná wọn ni ìmọ̀ ìwọ lọ sọ tí ì sọ̀rọ̀ kẹ́wu ẹ̀mí ìgbà fún ẹ gbọ́ bàbá Ládọjà lára tó kù tẹ́tù máa ṣe báyìí ẹ wò mí ló tó kù tẹ́tù máa ṣe báyìí gbogbo ẹni ó bá sẹ̀yìn ẹ fi yá lóṣù. ìdásílítà àǹtà àyà. mo tó jẹ́ sọ bẹ́ẹ̀ fún yín ọlọ́run tó dá yín sí tí ò pa yín ẹ̀mí mi ó kún ojú mi ò ní rí ìkan lọ́ọ́ fọ́ mú ọ̀hún dàgbà wọn ò ní rí ọfín ìkan lọ́ọ́ fọ́ mú nínú kọ́ mọ́ dàgbà kọ́ mọ́ rí àbí kọ́ fi kú àbí kọ́ dàgbà kọ́ orí ọfín fọ́ọ̀mù kan sẹ́ẹ̀rí ẹ ti dé màkàmà pé mo fi ẹ́ sin náà ẹ má dúró sí tàǹtí òní kẹ́ máa gbẹ̀sán o ayé òye àwọn o. wàdínú kásálímù. ẹ gbọ́ mo kí ẹnìkan ní ọkọ̀ ń dòní ọmọ mi lákè sáré máa bẹ̀rẹ̀ kúkú àmọ́rú fúlíǹgì tó wà lẹ́yìn mi mo bá ti bẹ̀rẹ̀ kúkú ẹ̀gbọ́n tó sọ ni bí mo ṣe bẹ̀rẹ̀ tó ní sáré máa lẹ́kọ̀ọ́ ni mú ìdí nì yóò bá yá rẹ̀ mú ìdí nì yóò bá yá ọmọ wa bóde nínú ọkọ̀ mo lẹ́ pààyàn sí mi lọ́rùn ẹni ọjọ́ rẹ ti pé ọ̀fun tó bọ́nú àmù ẹ̀jọ̀ fọwọ́ mi ṣàkàṣọ bóde olódà náà ipò wo làá wà tá a mọ̀ jọlá abẹ tá a nẹ́rà bùkù díẹ̀ wọ́n ní kò sí mo rà bùkù ìmọ̀mù lónìí nù lọ́dún tí ń jọlá rẹ bọ̀ tipẹ́ kọ́ ẹ̀ẹ́djọ́ lọ́wọ́ yọ síra wọn bàbá Ládọjà ẹ̀ẹ́jẹ̀gbin ọjọ́ orí ẹ̀ẹ́jẹ̀gbin kù ẹ̀ẹ́jẹ̀gbin afọbajẹ ẹ̀ẹ́jẹ̀gbin afikinikanjẹ ẹ̀ẹ́jẹ̀gbin afilimamu jẹ torí kí ni Ọlọ́run ló dáa fún yín tó pọ̀ odò tí ò bá kúnlẹ̀ gbin wà bẹ́ẹ̀ odò yín kún ẹ̀jẹ̀gbin wọnú ẹ̀. wàá kí ló ń tẹ̀lé àwọn fún wọn yazidu ayakimulu fàkùnmọ́rìdá àwọn kúnlẹ̀ bí rí sọ́nà àtàrù. nígbà tó lọ ní di mọ́mọ́ ọ̀fà kí n tó di ẹ̀gbọ́rọ̀ yìí ni ọ̀fà gbọ́dọ̀ jẹjẹ. àánú ẹ̀gbọ́ tí n bá dàgbọ̀dọ̀ àti n bá lọ wọ́n ní mọ́ nǹkan jẹ. ó kọjá mímì gbàtí Ọlọ́run wá ní gbogbo nǹkan tó wá èmi ní wà fóònù wọn ẹjẹ́ á máa kíra wa ẹjẹ́ á máa kíra wa ẹ má jẹ́ àjà máa àkàn lọ́lẹ̀ ni mí ó ní mo ti jà lójú ìjà ìsìn kí n wá sinmi fúnra mi lókù bẹ́ẹ̀ bá tún ń jà nígbà tó lọ́n ti fún ní sinmi tán yóò kàn fẹ́ owó orí máa dààmú ká ni àwọn tó sì dán láàmú pọ̀ ọyá àdẹ́pọ̀ máa fi ẹsẹ̀ náà lọ́kọ́ máa jayé tiẹ̀ lọ jẹ́jẹ́. fàkùnmọ́rìdá. tí bàbá Ládọjà nu ẹ̀yin tẹ̀sí yí ẹ po ẹ mọ́ sọ̀rọ̀ tí ó yí ẹ lórí fún ọmọ lágbájá ó fẹ́ bu ipa lórí ẹni bá ga ní ẹ máa bú ọsàn tó so lórí igi tó pọ́n ni ẹ máa lẹ́kọ̀ọ́ mọ́ àwọn ayé wọn pọ́n ẹjọ́ ju nǹkan bà wọ́n àbí igi tí ò léso sẹ́ máa lẹ̀ nǹkan mọ́ nígbà tí wọ́n ti léso ẹjọ́ lẹ̀ nǹkan bà wọ́n èyí ò ní kí kádàrá wọn yí padà ẹni tí ó darí ayé lọ́la ẹ wá ní kó máa ní gbogbo ọ̀tá láti sìn ta ni kó wá jòkó tì lọ́la. fàkùnmọ́rìdá àwọn kúnlẹ̀ bí rí sọ́nà àtàrù. tí wọ́n ń gbọ́ ìkànnì ń gbọ́ nsọ tó dùn mọ́ wò tó fẹ́ máa jà nsọ tó dùn mọ́ ojú rẹ ti korò sáwọn ti rọ́jù rẹ o wọ́n fọnà sí ọlá àwọn òfẹ́ kọ́ni bàbá yìí ó burú ẹ̀sìn àmínà àmín. àfẹ́ kọ́ni àwọn dojú rẹ̀ sí àmínà àsìfẹ́ tí ó dín ní àjùmọ̀ lọ́nà ẹ̀sìn àmínà àmín. ìgbẹ́ òní egun bẹ́ẹ̀ tẹ́ mọ́nà yóò ti ro.
kí wàá náà ni wàá sọ kí mo fẹ́ sọ bàbá kéèké ọlọ́sọ̀. máa nọ́ọ̀sì. professor imam. wàásù ìlàbí ìkàyọ̀ ẹ̀rùn màlú. bàbá imam kí n máa sọ ẹ̀ka ẹ̀ ọ̀dọ̀ Ìbàdàn yìí bọ̀ lọ́wọ́. fàkọ́mọ́ ìdáhùn àwọn kò lè bẹ̀rẹ̀ sọ́dọ̀ àtàrù. bàbá náà lọ́jà sáyìn náà lọ́wọ́ jòkó tì àbáyìí kọ́ àwọn gbọ́ wá sí àmọ́ ìlẹ̀ pèrè àbí bẹ́ẹ̀ bá lọ́jọ́ wájú ní ẹ̀ní rí ẹ mọ́ bẹ́ẹ̀ bá jẹ́ sòrò ókò kò ní jẹ́ sòrò ó sá fún ìkan lọ́ọ́ fọ́ mu sọ́ọ̀tì náà sòrò ókò náà ọ̀ ní sòrò ó sá fún. bàbá ìwà tẹ́ ń wù yẹn èmi ò gbà bẹ́ẹ̀ nìkan ò ní sẹ̀ èmi ò gbà bẹ́ẹ̀ tí n bá ti gbà bẹ́ẹ̀ ń tẹ̀ lọ́rọ̀ lọ́nu ó sẹ́yìn àtúfẹ́rí bí yín pọ̀ ẹlòmíì kan bẹ tó lòún gbìjà yín ọlọ̀tẹ̀ ní lẹ́yìn kò fẹ́ kẹ́ ló kọ́ tó dáa ni. máa nọ́ọ̀sì. bàbá ìfẹ̀yìntì dáadáa wàásù. torí dúkìá mi lé yín ẹ̀ ń fún lóúnjẹ tí yóò bàkìtìbàkìtì. máa nọ́ọ̀sì wá. abẹ́ ẹ̀yọ́. sún ìlàbí ìkàyọ̀ ẹ̀rùn màlú. bàbá ìmọ̀ èmi lẹ́ni tọ́lọ̀ fi ní kí Ìbàdàn máa wárí fún yín lónìí. bàbá kékeré ọlọ́sọ̀ọ́ níjọ́ táwọn tí ò kàwé pọ̀ lẹ́ti di dókítà lẹ́ti di pòfẹ́sọ̀ ǹjẹ́ fún ọ̀rọ̀ wọn ṣeré. pòfẹ́sọ̀ bàbá ìmọ̀ níjọ́ tí pòfẹ́sọ̀ wọn láyé ní gbogbo yìí ní tẹ̀dá ẹ̀ sẹ́yìn ní òsàgbàlagbà sá ẹ̀ ní òsàgbàlagbà bàbá kékeré ọlọ́sọ̀ọ́ ẹ̀ mọ iye ìmáàmù tó lò yìí tẹ́ ẹ̀ máa ń jíṣẹ́ fún wa lóde. bàbá wa àgbà Ládọjà ọ̀rọ̀ tòní ni ẹ pè ní alhaya gbogbo ẹ̀dá tó náà bá ti gbàtìjú lára rẹ̀ kò ní kú dáadáa tí wọ́n fẹ́ sọnù ọ̀rẹ́ náà dùn mí sẹ́ńgbọ́. ìlà orúkọ ìfàtà jẹ́ lójú wọn. wájú àwọn ọkọ̀ ha. ọ̀rẹ́ bàbá wa ẹ̀jọ̀ níbi yìí ni. takọ́ lábà fi umuri kama yasha'u. Ànábì Muhammad inna mimma adraka an-nasu min kalami nubuwwati al-ula idha lam tastah fasna ma shi'ta. ẹjọ́ bàbá Ládọjà wọ́n nínú tá a gbọ́nà àwọn ànábì Ọlọ́run tí wọ́n lọ ọ̀rọ̀ wọn tí wọ́n sọ kalẹ̀ gbogbo ẹ̀dá tí ò bá ti nítìjú kó máa ṣe tó bá fẹ́ àmọ́ tí èsì bá dé yóò regret ayé ọ̀rọ̀ tìjú mo wá sọ lónìí bó lọ́lọ́ máa mi. wàlákà wà dáwà òbí wàlákin ìdá náà hayá òfàlà dáwà ó. wal haya'u haya'ani ìtìjú méjì náà ló wà jẹ́mọ́. méjì ló wà. àkọ́kọ́ ń bẹ̀ ahaduhuma istihya'ul abdi minallahi ta'ala. Allah. bàbá imam sọ wọlé prof ó wọ tán yányá Ìbàdàn láwa yìí o wọ́n ní ìtìjú àkọ́kọ́ kó tìjú Ọlọ́run tó dá ọ kí lọ ṣe fọ́nà kó tó di gọ́vnọ̀ kí lọ ṣe fún kó tó di sẹ́nitọ̀ kí lọ ṣe fún kó tó di mínísítà èmi ni àìsàn lábàá ìṣe fọ́nà náfìlà wo lẹ mọ̀ ẹ́yàn jù ọ́ tó jòkó yìí lọ ṣèbá kọ́lẹ̀ ló gbé nkẹ́tẹ̀ Ládọjà tí ń bẹ iyì náà ń lọ èmi lẹ́jọ́ fọ́nà tí òjò já iyì náà nìkan náà. Allah. ta ló wá dá ta ló mẹ́rìtì oríire láàrin wá ń bì ọlọ́kàn wọ́n náà ló fún wa àdá apá kálukú tí ò yẹ kó yẹ á pẹ̀lú iṣẹ́ ẹbú tó wà lọ́wọ́ wa ṣùgbọ́n náà ń wà sí ni. jẹ̀mọ́ tẹ̀lé wọn
ibi tí mo lọ́lọ́ ní lágbára wọ́n wà múra sí tààrà. wàlákà huwa dawa'u bihi walakin. bàbá wọn ládọjà ẹ̀yin jàǹkàjà bàbá ìmọ̀ bẹ́ẹ̀ bá máa ti tú ọlọ́run ni lórí ipò tẹ́ ẹ wà yìí ẹ̀ ti máa gun àwọn èèyàn lẹ́sìn. ìmáàmù Ìbàdàn ń sẹ́gbẹ́ ọba àdúmí ẹ̀wò tọ́nà kó sí i lábẹ́ síbẹ̀ gbọ́ọ́rọ́ lẹ̀ máa lọ. ẹja ti ju ọlọ́run jẹ̀mọ́. Allah. àtúmọ̀ rírì ọlọ́run ti lọ létá. Allah. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. idha dhahaba ali. ẹ sọ bẹ́ẹ̀ jẹ̀mọ́ wa. haya'u fala dawa'u. ẹ bèrè ẹlẹ́ẹ̀kejì. ẹ dá mi lóhùn. istihya'uhu minal makhluqin. ẹ̀ẹ̀kejì nìyẹn. n tó lè ti parí náà lóru tó bá sèmi ni àwọn ará ti jọ múlẹ̀ mi sì máa pa ewu nù ẹ̀rọ nù. ẹlẹ́ẹ̀kejì ó dá fún ọjì ọ̀ní mọ̀nìyàn. ẹlẹ́ẹ̀kejì káwá tijú àwọn ẹ̀dá tí wọ́n ń wò wá jẹ̀wọ́ ẹ̀ ní kíni ayé lè bòyàn lásọ ẹni bẹ́ẹ̀ ni èèyàn lè bòyàn mọ́tò ẹni bẹ́ẹ̀ ni wọ́n á máa bòyàn nílé ẹni bẹ́ẹ̀ ni ayé ìbúyàn lọ́rọ̀ wọ́n fi ọ̀rọ̀ pamọ́ níjọ́ tí wọ́n sọ ni. ẹ tẹ̀lé mi ń bàdàn ayé a máa bòyàn lásọ ẹsẹ̀ lẹ́ni ayé àbòyàn lọ́kọ̀ ayé àbòyàn nílé wọ́n àbòyàn ń bàtà àmọ́ ọ̀rọ̀ wọn ò lè bóyá wọn fi pamọ́ ní tọ́tọ́ gbé sí ọ̀rọ̀ rẹ̀. Allah. ẹ̀tẹ̀ wá ń bí èyí ń wò yín ayé ń wò wá wọ́n sì tọ́jú ọ̀rọ̀ má ṣe ń tọ́bi jẹ̀bi tó bá dọjọ́ alẹ́ rẹ̀. Allah. jẹ̀mọ́ ẹ̀ dá mọ́ ni ẹ máa dá mi lóòótọ́ rí ọlọ́run ohun tí yóò fi ní jẹ̀bi lọ́jọ́ alẹ́ nípa àtijọ́ ní kíni àkọ́kọ́. àlàáfù àìndàlù kúndìrà ọmọ àlùkùdìrà kọba lágbára kọ bá tèèyàn jẹ́ ó ti jẹ̀bi ọ̀fẹ́ hàn lè mà wá túlẹ̀. tìjú pé olómọ̀pọ̀ ń sè ọ́ tó o bá bàjẹ́ kọjá agbára yóò dọ̀ lẹ́bi pé èso ó pa ni wọ́n ò rí ẹlẹ́sẹ̀ o ẹni gbẹ̀sán ni ẹ máa rí. bẹ́ẹ̀ ni bàbá olóyè tó pé wọ́n ò rí ẹlẹ́sẹ̀ ẹ tó bá gbẹ̀sán náà sí kéde ni wọ́n máa rí torí tó tí ó sì ọ́ kò ní sí ọ níta tí o bá fẹ́ react sí sẹ́fẹ́ attack àti counter attack ìkànnì kan náà bẹ́ẹ̀ bá attack ẹ̀ tó fẹ́ counter attack ẹ̀ lọ́ọ̀yà sí gbogbo attack àti counter attack. wàlẹ́ ìsà yẹ sọ mí action àti reaction tí ẹ bá lẹ èlùbọ́mọ ọ̀lẹ́lẹ̀ búlọ́ọ̀kù mọ́ ọ̀ counter attack yẹn náà action ni kò lẹ nǹkan mọ́ reaction ni pé ọwọ́ react sí nǹkan tó ṣe kí ni ìmọ̀ ju tó bá ṣe lọ. ẹ̀yin tẹ wà níbi ẹni náà èyí kàn bú ìyá rẹ pé kò ní dáa fún ìyá rẹ ṣe pé ọ̀rọ̀ tó tóbi ni ọwọ́ ni o ti náà bọ́ lé wọn sọ̀rọ̀ lẹ́nu tó lè bú ìyá tiẹ̀ náà ọtí react kọjá tó ṣe kí ni tó ṣe tí máa bí ọlọ́ọ̀ nínú náà. àwọn ilé ìfowópamọ́ bíi ẹ máa bá mi ké èyí tí ò bá jọ tèmi tí mo sọ. ẹ jẹ́ àtijú àwọn èèyàn. ayé ń wò wá ayé di ẹnu báyìí wọ́n ya ojú wọ́n ya etí torí ìjọ tí wọ́n fèsì ọ̀rọ̀ májú wọn sọ tí ò dáa nípa rẹ̀ tẹ́lẹ̀ náà gbà tó ọ̀dà wọn náà dáa kó tó wá ṣe tí ò dáa ọwọ́ di aláìdáa.
ṣé wọ́n ń tẹ̀lé mi tẹ̀lé mi mọ́ náà. walaysa yasudu limari'u illa bihilmihi ala qawmihi wa safuhi an kulli mudhnibi. ẹ̀kẹ́jì téèyàn gbọ́dọ̀ ní tó bá tijú lóòótọ́ àlìjúùrù àsàháàbù ẹ̀dá tó bá ní tìjú gbọ́dọ̀ ní tọrẹ. òjò dá akọ́jẹ́ odò kí gbogbo koríko etí rẹ̀ ó gbẹ ọ̀ lálùbáríkà nù. wọn lànà jẹ kú láíláí ẹ kú tipẹ́tipẹ́ ẹ tẹ́ ọ ní jẹjẹ wà ń bí bàtí ń bọ̀ ọkọ̀ tó ní dọ́kítà bẹ́ẹ̀ ó tó jáde báyìí sẹ́yìn pọ́lọ́sì ká tó gbé wá. mo ti ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ẹsẹ̀ ní mọ́tò tó yìí balẹ̀ dùnú láyé yìí. ẹ tó ra ọkọ̀ 120 million kí náà mọ̀dánù òde kó mọ̀ lè pín nǹkan 10 million ó jẹ̀bi ọlọ́ ọkọ̀ tó lè pé lóde tó ní gbé wálé mọ́ bọ́ọ̀lù bá tún ní ó wálé kọ́ mọ̀ wálé mọ́ ń tiẹ̀ àìmọye ọkọ̀ tó pa ọ̀gá rẹ̀ tó ń wálé tó ọ̀gá tó gbé lóde ò wálé mọ́. bàbá kéèké ọlọ́sọ̀ọ́ dábìlọ̀ dáadáa ni kéèyàn lè tọrẹ ẹ tó bá tijú ní máa tọrẹ ẹ dábìlọ̀ máa gbọ́n tí ì sọ fún yín kò sí àbàdà bẹ́ẹ̀ ẹ tó bá lè tọrẹ ó ní tìjú ni ẹ jẹ́ sọ̀rọ̀ kẹ́ni kìnnì ẹ dábìlọ̀ lára tá a bẹ́ẹ̀ bí ṣe tọ́lọ̀ náà wá ti ṣe náà ẹ jẹ́ tú padà ẹ bá dé níjọ́ yẹn ó kú aṣọ kan lọ́rọ̀ ànábì Muhammad ló bá ṣe sà ó ti ká ṣùbàtì àràfọ àṣùbàtì sóhùrì lẹ́nìkan wá bọ́ ní ànábì dákú aṣọ kan lèmi àti ìyàwó mi ń wọ̀ tí n bá wọṣọ lóde ìyàwó wà ní òhù níyàrá tó n bá wọ lóde ọkọ wà ní òhù dákun bọ̀ mi lásán ó sì kú aṣọ kan lọ́rùn ànábì ẹ̀yin lówó tẹ̀ bá ní sùúrù ẹ má ṣẹ̀ gbogbo ọtí ẹ̀ ń wò ní tálíkà wọn ò mọ kọ̀ǹdíṣàn yín wọ́n ti rí pé ẹ ságà wọ́n mọ dàín láàmú wọ́n mọ̀ pé lówó báńkì lọ́rùn wọ́n mọ tálíkà tí ìkówó báńkì ló ṣe mẹ́ni ó jẹ gbèsè. wọ́n mọ̀ kọ́ ọ gbọ́dọ̀ sìn ín lówó lónìí kálukú ní sun ayé. ṣé wọ́n tẹ̀lé mi sá? gbọ́ pé ní náà dáadáa rẹ̀. Ànábì wa sallallahu alaihi wasallam aṣọ kan lèmi náà ní. àmọ́ tí ì bá fún ó ti rọ owó olú ìpítà ní ta lọ́rẹ̀ àfẹ́mi nìkan. Ànábì wa bọ́ aṣọ níyà ó wá tilẹ̀kùn gáàrú lẹ̀kùn ó wá na aṣọ sí. ẹ wò tìjú ó dáa àwọn bá fẹ́ kírun àsìkò ọ̀run tó kò lè jáde Ọlọ́run ní kí ló dé tó ṣe bẹ́ẹ̀ ó ní wọ Ọlọ́run fẹ́ kọ́ dá mi lẹ́bi ni ojú ń tì mí kí n sọ pé kò sí ó tì mí lójú kí n ní kò sí ìjà àníṣá. ìjà àníṣá ìlú kúlí tó bá rọ̀ hábà. ẹ tẹ́ ga ẹ tijú ẹ dákun ẹ̀yin tẹ́yìn náà ní ẹ̀yin náà tijú ẹ̀yin kí ni tijú tí ẹ̀yin náà ní tijú ọmọ sẹ́ni ọ́ ìyàwó ọ̀gá rẹ níyàwó kan ìwọ ọmọ sẹ́ni mẹ́fà ẹ kí lọ pé ìkọjá yìí ó wà lọ bọ́gà ìyá yìí ló sọ̀kalẹ̀ wọ́n ní kó máa jèlúbọ̀ ọ̀ṣun gidi níbi tọ́gà rẹ ti jẹsẹ̀ kó nàbọ̀ yóò yà kó máa jèlúbọ̀ ọ̀ṣun gidi ta ló ní wọ́n fún lóyún yà oyún kẹ̀ndẹ́rin. empowerment ẹ̀ ń ṣe fún yín ẹ̀yin tẹ́ ìgbà ẹ̀ ní tìjú wọ́n fún yín ní mọ́tò wọ́n fún ọ ní márúwá wọ́n fún ọ lọ́kadà ojú agbo lọ́ọ́ ti ń ta àwa náà kú olólùsí orí òsì lọ yẹn bọ́ ọba ní tìjú ọ́ lo owó tí wọ́n fún ọ empowerment ẹ̀ ń ṣe wọ́n fún ọ ní 200,000 lójú agbo kọ́mọ fi ṣòwò ó ní mo fẹ́ jẹ ẹja tútù ẹja tí a pa lọ́wọ́ nínú omi mo fẹ́ jẹ ṣàwámà ó tó tí ó máa gbé
ló bá kó 200,000 lọ́wọ́ ó ra nǹkan nú ó ra roundabout ẹran ó ra security ẹran gbogbo nǹkan kí nǹkan bí wèrè ló rà jọ ọ̀tún wá padà wá owó ojú òní títán bá a bá ní tìjú ni kò yẹ kó ya bẹ̀ mọ́ torí ọtí dọ́ máa lé ń bẹ̀. ẹ gbọ́ kábọ̀dá yìí tẹ́lifà náà serious ni ẹ á ti kú olólòsì ọlọ́dún olówó mẹ́rin ọkọ ní 50,000 lọ́nà mẹ́rin 200,000 bó ṣe pa ọmọ àtàwọn ìdíwọ́ ti tàwọn bá rẹ ó kọ́ mú 50,000 ó kọ́ ra fóònù kan náà 120 ó wá kú 80 onílé oúnjẹ olówó jù lẹ̀ yìí o mo fẹ́ gbádùn ẹ̀mí mi lónìí bó ṣe kọrí sí faná wọlé nù. وإن جاءني سائل قلت مرحبا وأفضل أيام الفتى حين يسأل. ẹni bó mọ̀sán faná wọlé àfẹ́ ìdírí àjò lèmi ìdírí àjò ẹni bá yóò bá ẹni bí òní ṣòfò. وإن جاءني سائل قلت مرحبا. sẹ́nitọ̀ wọn tẹ̀sí ìfọlárìndà ẹ̀jọ̀gọ́ ẹ̀ ní parẹ́. وأفضل أيام الفتى حين يسأل افعل خيرا tẹ̀sí sáfùdín àlì. ما استطعت وإن. ọlọ́run mi dà ṣé ìwọ ṣe wá sí fún irí ni ẹ̀jọ̀gọ́ gbọ́dọ̀ mi. كان قليلا فلم تحيط بكل. ẹ̀gbọ́n chief dọ̀tún Sanusi Ìlàjì. ọmọ gbá yìí kẹ́ èèyàn lẹ́wọ̀ bàbá ẹlẹ́sìn kí mọ́sálásí kò lọ rí. افعل خيرا ما استطعت وإن. Adéwòyèga Taofik كان قليلا. Ajimato kan very handsome dọ́là ni máa gbé káàtì ẹ̀ gbọ́dọ̀ lọ rí. فلم تحيط بكل. alátẹ̀lẹ̀ wá sí àlí كان قليلا ẹ̀ nípa rẹ̀. فلم تحيط بكل. alájọ Nurel Àkànbí افعل àrẹ́lẹ̀ Ìbà Olúyọ̀lé ما استطعت وإن. ọ̀rọ̀ òbí sí ìlàkà láti kiri láti ìlú Ọ̀yọ́ láti ìlú Magaji Abbas erékiri ọlọ́kọ̀ torí wọn ò fàmì sí kó máa jẹ́ ọlọ́kọ̀ ní tiẹ̀ Magaji Àríọ̀rí ẹ̀yin ni ààrẹ Magaji Ìbàdàn àwọn yìí jẹ pàdé bẹ̀rẹ̀ náà kọ́ni ni ẹ̀ka rẹ̀ bẹ́ẹ̀ ti ń ṣe ló dáa Alájà Aziza Nurudeen Abeo obìnrin tó bá jẹ pàdé kọ́ yìí sẹ́ẹ̀rì tí mo rí ní Ìbàdàn yìí ó dáa ẹ̀rí kí mo rí ẹ̀mí ìjà kò ní máa gùn nílẹ̀ ẹni ọpọlọ ní Ìbàdàn tààrà ọpọlọ yín fapò. ohun tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni kí ni ẹ̀yin sọ̀tẹ̀ jùjùjù torí ẹ ti wọ̀ ọ̀la pé àwọn tí ẹ pàdé ní yàrá kan jẹ́ láwọn ń jà ń tọ́jọ́ bá tó sunkún mẹ́ra wọn ní yàrá kó làwọn ò fojú sí orí yín fapò. bẹ́ẹ̀ ni ẹ máa ṣe iṣẹ́ gbọ́ torí kò sí nítorí bẹ̀rẹ̀ tí ò ní lópin àbẹ́ni tó ní kó má pin mọ́ níjọ́ tó bá pin yóò wá kókò ní rí. kí ló ṣẹlẹ̀ tí wọ́n fẹ́ kú sí ọmọdé ọ̀tẹ̀ náà ilé wọn náà ló ní àdẹ́dẹ́ wọn náà ló ní ilé àbẹ̀wò bí ilé ègúté ọ̀nkọ́ ní bíbí tó ti jẹ rí tó jẹ mìíràn lálùbáríkà fún ọ.
mo kí gómìnà wa Ṣèyí Mákindé tèmi nù mo kí bàbá lọ́dọ̀ tiẹ̀ náà ṣé bẹ́ẹ̀ kọ́ wá sí gbogbo ayé làwa ń ṣe ṣẹ́gbọ́n dáadáa báyìí àáfàá àtúwájẹ́ kódò sèm mọ́bì kan ńdọ́tọ́dọ̀ bá gbẹ́ńbẹ́ ibi inú ọmọ pákàkiri ayé. bàbá kan tí ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n bàbá àṣàlẹ̀ mùsùlùmí dà ọ̀nà ìlàrólè bàbá àṣàlẹ̀ kò mùsùlùmí sọlọ́yìn lè wá sí àbí tí mùsùlùmí lẹ́sẹ̀ lónìí méjèèjì ó dábàá o àjọpàdé náà ni olófin mi náà báyìí láti lè wọ̀lú yìí àṣàlátọ̀ lánàá bí ilé kárí. sallallahu alaihi wasallam. jama ó ní náà dàwa àlìmọ́lá àyà àdàwù gbogbo ẹ̀dá tí o bá ti ní tìjú kò sóògùn tẹ́lẹ̀ lò kó fẹ́ sórí ibú gbogbo ẹ̀dá tí o bá ní tìjú èmi ò rí tẹ́lẹ̀ fi wo orí ẹ àgbákò ló parí ọ̀rọ̀ ẹ̀ka yìí. Allah wàdákà huwa dawa'u bihi walakin. kémẹ́rin tó wà lọ́rẹ̀ ká máa lọ. torí àwọn àgbàlagbà wọ̀nyí ooru ò gbọ́dọ̀ mú ọ jìjìjì. walaysa bimansubin ila al-ilmi wan-nuha. jẹ́mọ́ ẹ̀ farabalẹ̀ nǹkan mẹ́rin tí mo fẹ́ kà ẹni tí ò bá ti ní mẹ́rẹ̀ẹ̀rin òmùgọ̀ ni ẹ pé. fawahidatun. prof ṣe gbọ́ tíra ló sọ bẹ́ẹ̀ o. fawahidatun taqwa lillahi alladhi biha. àkọ́kọ́ bẹ́ẹ̀ ẹni tí ò bá ti bẹ̀rù Ọlọ́run òmùgọ̀ ni. ẹni kí ló fà á àwa rìn lónìí ṣé bẹ́ẹ̀ kọ́ àwọn tí a rìn lánàá tí wọ́n ti ní kẹ̀kẹ́ lónìí ńkọ́ ọwọ́ náà ní bẹ̀rù Ọlọ́run ta ló sọ wọn pé kí wọ́n tó kí ìṣáì lónìí ọwọ́ àdáyé. Ọlọ́run tí ó fi lọ́wọ́ láti pàdánù Muhammad sallallahu alaihi wasallam. ní wọ́n fi lọ́wọ́ láti bá tiẹ̀ jẹ́ tániwọ́. jama àwọn ò dá mi lónìí Ìbàdàn náà bàbá lọ́dọ̀ ọjà fọlárìn gbogbo tọ́lá ń bá fún wa kò wà perfect stability ò sí fún ó lè lọ ó lè padà ó lè fi ó lè dúró ó lè wú ó lè nàró padà Ọlọ́run nìkan ni ò lè mì mọ́. bàbá nílọrin èyí ò máa gba yìí èyí ò máa tẹ èyí ò máa ní olówó mi ọdún kẹwàá tí o ti lówó lọ́mọ ni aṣọ tó rán pamọ́ ni ò jẹ́ mọ̀ nǹkan jò lábẹ́ aṣọ ebi lábẹ́ gétọ́ọ̀sì tí wọ́n ti wá mánéjì èyí tó ní o yóò tún wá padà nàró padà ẹ lọ mọ̀ lónìí kò sí nǹkan tó dúró lójú kan náà yóò lọ yóò bọ̀ yóò parun yóò kún yóò fà yóò lọ yóò ga kò ní sí mọ́ yóò padà wà. yunalu jasimul khayri wal fadilu ajma'un. jama ẹ dá mi lò ẹ kejì tá a fi bẹ̀rù Ọlọ́run ẹni kíni Ọlọ́run bá wa sàdé nǹkan kan pa ẹ máa na ayé ni ntọ́wù mi ní ìfojú yín rí lọ́lọ́run sọ fún wa. ẹ tó bí ọmọ 1000 tó bí ọmọ 1000 ó bí ọmọ 1000 ẹ sì lè fẹ́ jiyàn rẹ̀ Ànábì Dáúdà òun níyàwó 100 ọmọ rẹ̀ Sùlẹ́mánà ìyàwó 1000 lórí. wọ́n lọ kúnnù omi ọkàn rí lẹ́yìn mẹ́rẹ́ wọ́n lọ kúnnù omi tí ó dé ọmọ sísí ọ ọmọ tí ó ti mú láàdù ẹ̀kọ́ tó dọ́dọ̀ rẹ̀ yóò ti gba àìsí yó ẹ ń wojú ara yín wá sí báyìí wí wọn nà ó sí bàbá kan bẹ́ẹ̀ wọ́n lò lọ̀rọ̀ bá wí bàbá eré sọ̀kí sọ ń bọ́ lọ. yóò ti wà kóló ọ̀kóló. wá sí ìyá lọ náà bẹ́ẹ̀ jẹ̀bẹ́ ẹni náà ó wọ́n ní ọmọ wọ̀nyí o wọ́n jagun sójú ọ̀nà tọ́lọ́ ni wọ́n rẹ̀ wọ́n lọ mẹ́wàá
mẹ́wàá nínú àṣẹ Ọlọ́run bàbá ẹ jókòó ọmọ ẹgbẹ̀rún sì kú sáájú ayé rẹ̀ ẹ jókòó sẹ́ mo fọlọ́ bẹ̀ yẹn jókòó. kí ni tí mo sọ mọ́rùkọ́ ayé rẹ̀ kún kẹ́kẹ́ kò lè bàjẹ́ fún ọ mo tẹ́yẹ̀ bá kójọ lógójì ọdún ó lè ta ní wákàtí kan pé ẹ mú iye tẹ́ ẹ rí wà sí fẹ́ jù ló lè lọ́ọ́ ẹ fẹ́ rà á yóò tún wá máa sin ẹ tó fẹ́ rà á ní ẹ bá rà á ó lè kó iye tẹ́ ẹ rí wá. kí ló tẹ́ bẹ̀rù Ọlọ́run gbogbo ẹ tẹ́ ẹ dára okùn tẹ́ ẹ jòkó yìí tẹ́ ẹ dára okùn nígbà tẹ́ ẹ ń sá eré ẹ̀gbọ́ tẹ́ ẹ ń sá eré ọ̀rẹ́ tẹ́ ẹ gba gírì lé àwọn tẹ́ ẹ jọ bẹ̀rẹ̀ eré sì ti kú sọ́nà kí lẹ́yìn ṣe fọ́nà tẹ́ fi dára okùn. ṣé mo lè wí mi mẹ́rin péré náà lẹ́gbà sára. wàsáni àtúnṣíkùlẹ̀ àyà ìfàyínàwó. ẹlẹ́ẹ̀kejì jẹ̀mọ́ kẹ́hìn lọ wọṣọ tìjú àyàwó kàmí nàfsíkà ó yẹ kéèyàn tó tìjú ààrẹ ẹni lọ́nà wo Ìbàdàn ìmọ̀ràn ọ̀pọ̀ ẹ̀bí mi ni ọ̀nà wo láàbì tìjú ara ẹni kíni ó kọ tí mò ń jẹ́ yìí sọ́mọ mi ò lè jẹ́ sọ́mọ mi ò lè jẹ́ bó lọ wí. tìbá orin alẹ́ yìí bẹ̀lìmùrú àti ọ̀pẹ̀ bá ẹ̀rọ. ẹ̀yin ọkùnrin Yorùbá Ànábì kí n gbọ́. wàsálísà tó ń ṣe mọ̀. wákì Abbas. ìdàlìjà ló ọlọ́jà àtẹ. aṣọ ní gbé fún mi. ilẹ̀ ìhàyà. láti wákì Abbas. ní ọ̀fùnjú ìtàsárọ̀ Ìbàdàn máa dùn bá a ti ń ṣe níbàdàn yìí ló dáa bó o lọ wí ọba mẹ́rin. wàsálísà tó ń ṣe mọ̀. ọmọ òwe kan wá tó. ìdàlìjà ló àtọ̀là àtẹ. ilẹ̀ ìhàyà. ní ọ̀fùnjú ìtàsárọ̀ wákì Abbas èèyàn gidi nù. wàsálísà tó ń ṣe mọ̀. ẹnìkan ní ẹ̀kẹta tí ó kì í ni ẹni ṣe fún ni là á kì í mo kí wákì Abbas mo tún kí í lẹ́ẹ̀kẹrin kó mọ ọ̀tí ẹ̀ bó rẹ̀ méjì. wàsálísà tó ń ṣe mọ̀. ìdàlìjà ló àtọ̀là àtẹ. jàmbá ẹlẹ́ẹ̀kejì oníkẹ́yìn ó ní tìjú bó lọ wí. wàsáníyà tó ń sídìkọ́lé àyà ìfàyẹ̀nàwó. Aligasi wà wà fàkínì díẹ̀. tìbá orí alẹ́ yìí. èyí gangan ni. lórí mòrú àti yóò pẹ́ báwò. tìbá orí alẹ́ yìí. lórí mòrú àti yóò pẹ́ báwò. ẹ jẹ́ kí wọ́n kí Abbas ó jòkó ẹ̀ dápọ̀. wàsálísà tó ń ṣe mọ́. ìdàlìjà ló àtọ̀là àti. إليه حياء من فجور تسرع. ẹlẹ́ẹ̀kejì jẹ̀mọ́ oníkẹ́yìn ní tìjú ẹ wá ìtìjú ẹ lọ rí ẹ báyìí àáfàá tí ò ní tìjú lónìí àwọn lè rí ilé ọtí kéèyàn máa fi ọtí fọ hàn jú ẹnu náà tún láti parí kàmẹ́rà yìí rẹ̀ báyìí. òye àbá ẹ̀ ní tìjú wá ẹ̀yin lẹ́ gbọ́ pé ìyá fọ́tò ní òhù ẹ dákun bẹ́ẹ̀ bá wúlò bóyá ẹ lọ́ọ́ kù sí ìyá àbá tẹ̀ ń jẹrin èèyàn bẹ́ẹ̀ bá sọkún wọlé yín ẹ̀jẹ̀ ni ó sọ jáde ẹ̀ ń gbowó lọ́wọ́ ọkọ ẹ̀ ń gba abẹ́ lọ́wọ́ ìyàwó ẹ̀yin náà lẹ́nu lẹ́ sèkó máa rẹ̀ ẹ̀ sì tó kẹ́lẹ́ yìí lẹ́nu ọmọ wọn lù yín pa lójú agbo kí wàá sí òyà. yájá ilẹ̀ yìí làwọn bá ziyà. àyàfẹ́ ní pàṣẹ ẹjọ́ wọn làwọn adẹ́fẹ́ni ti ń ṣẹbọ. yàtọ̀ọ̀dù àmọ̀wá alẹ́ masakini àyàfẹ́ tẹ̀sẹ̀ Ramadan program tẹ̀sẹ̀ àtìlùkọ́rì tẹ̀sẹ̀ mọ̀lìlì ẹ̀ nílé kéwù ẹ̀ níwùtọ̀ kí lè fowó rẹ̀ ṣe
ẹ sọ ìmọ̀ yín di ìwọ̀ tẹ́ẹ̀fí àwọn tálíkà lè mọ̀ ó lè ní. ayé àríwá yá túkà. bàbá ni wọ́n àti yàgbọ́n kókó máa yàgbọ́n wọn. wọ́n lè ká olùfi. kéwòn lẹ́kẹ̀gàn tẹ̀dá yẹ́rù lùzúmi àbọ̀wá bí sàlápìnì. jẹ́wọ́ ẹ̀ ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti jòkó yìí àwọn tẹ́ lọ kọ́rọ̀ bá àfa àwọn ní ẹ fẹ́ sọ ìdí kan mi. Allah. wọn ò rọrùn júwe fún imá lónìí bí ìbá ṣe pé ìyẹn láyà kó máa gbowó lọ́wọ́ ọkọ kó tó máa kìyàwó ẹ̀ mọ́lẹ̀ ẹ wò yẹn jẹ́ obìnrin wa lóyún òná tó wá pèsè súná ó sọ fún òun ló ń lọ ọmọ kò sì lè kílè mọ́ ẹ̀. ayé àríwá yá túkà. báyọ̀ mi náà bá ní tìjú ni gẹ́tù ọ̀nà ọkọ yẹn máa kì í mọ́lẹ̀ báyọ̀ bá wọn ọ̀nà fi yá náà dírẹ́bà ọkọ rẹ wá ń yọ̀tọ̀ mi rẹ ìwọ dírẹ́bà náà tó ń yọ̀tọ̀ mi ìyàwó ọ̀gá rẹ ọ̀ní fọ́rọ̀ rí kú. ìwọ náà wá gbà ló sì sẹ àìní tìjú ni n sọ kọ́mọ ya lọ dírẹ́bà wèrè ẹ̀yin olówó dírẹ́bà tí wọ́n ti bá ẹ̀wọ̀n yín tage jù ẹ̀ dákú lẹ́nu sẹ́ wọ́n ti ní nǹkan papọ̀ tí ò lè rẹ̀ sọ́tẹ̀ pé yà mí níbọ̀ tó wá gbàgbára àdí máa ń mí ẹ̀ máa sára jọ ọlọ́run yóò kọ ìyàwó náà yóò kọ dírẹ́bà wèrè náà. ayé àríwá yá túkà. kí ló bá débẹ̀ dírẹ́bà wèrè tó wà lójú agbo kí ló bá débẹ̀. níbi tó ti fura ọ ní kíni àbọ̀ tí ìyàwó rẹ̀ fi ń sàwẹ̀ lóye gbóúnjẹ fún dírẹ́bà ayé rẹ̀ ti bàjẹ́ bá. erékeré máa fọ́ra ìyàwó ọ̀gá lára erékeré kó mọ́ wọnú pọ́sẹ̀ láì sọ fún mọ́mì mi náà ti mú 20,000 ẹ̀ ń sàwádà ní ẹ̀ ń ṣe sọ̀bọ́lọ́sọ kí ni ẹ̀ ń ṣe sọ̀bọ́lọ́sọ kí ọ̀yẹ̀yẹ̀ sakasaka bìdí yáyá kẹ̀kẹ́ tó bàjẹ́ olóògùn ó máa rìn pẹ́kẹ́ òsì ìyàwó olówó wèrè aláìní tẹ́lọ́rùn ó ní tí yóò ká lẹ́nu sọ́wọ́ náà ká ọ lẹ́nu ìkẹ́kọ̀ọ́ wá wá ni ìkẹ́kọ̀ọ́ ìjòkótì ṣùgbọ́n ọdún sílẹ̀ tó fẹ́ èmi ní kọ̀m̀plẹ̀n wèrè tó ń bá ká àbọ̀ ló sì òkè ọrí ni. kọ́mọ ya lọ fàgbá yíyà tó bá ya kí ni ó ṣẹlẹ̀ rádaràda ẹ̀yọ́ obìnrin ní pákó yín dànù dírẹ́bà tí ń gbádùn rẹ yóò pa ọkọ rẹ ni bóòlù abẹ́ rẹ ṣe bàjẹ́ tó àdògán kò sí kí tí wọ́n lè tò sí ọ. ọ̀rùkọ́ mi ò ní tìjú gífọ́ ọ̀rọ̀ mi ń àtàkì ọkọ rẹ dádì máa jẹjú yín òun kò sọ ìyàwó ọ̀gá ló fún lágbára àti sọ. ẹ̀dọ́kùn tó yọ lọ ọmọ mẹ́kọ́ tó ṣe ọrí mẹ́kọ́ tó ṣe ọmọ lólókè ní máa ráàyè owó fẹjú wọn jòkó tó wá ń kọ̀m̀plẹ̀ nísì kì í gbélé ṣé orí ẹ̀ ló ti bẹ̀rẹ̀ àgbélé bí ìbá owó lọ kí lè tọ́jú bàbá rẹ ilé yín tó wó sèpò ló tó kọ́. mo yà lọ́bẹ̀ lónìí ni ìjòyè sẹ́yìn lọ́bì kẹ́ni dákù mo fẹ́ kẹ́ jòkó tó di ọ̀nà. wàsáníyà tó ń sírìkò lè hayá ìfàyín náà wù. ẹ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì o wọ́n ti gbọ́ yìí yé báwọn ẹ̀jẹ̀ wọn ní tìjú ẹ̀jẹ̀ wọn ní tìjú. wàsálísà tó ń xímọ́. ẹlẹ́ẹ̀kẹta tí yẹn gbọ́dọ̀ ní tí òbí ní tẹ́ ẹ lọ ní àfaradà ẹ má máa gbó má ẹ tí wọ́n ti máa gbó kì í sọmọlúwàbí wọ́n máa tọ̀ wọ́n ní ẹ̀tọ́ ọ̀gá yóò tó pariwo nínú tó burú ní kọ́jí kan mọ nǹkan tí máa dùn ọ́ táyé bá ti lè mọ nǹkan tí máa dùn ọ́ wọ́n máa tọ̀ ọ́ ni. ọba aládọjà àdúgbò tí wọ́n ti ń bèèrè ń jáde tí wọ́n fẹ́ kọjá mẹ́ báyìí wọ́n tàn pé wọ́n sẹ̀kẹ́ ewu wọ́n wà lọ kó sínú ọba aṣọ èmi wà ní gíláàsì ọkọ̀ sókè ládùúgbò wọn o wọ́n wà ní wálẹ̀ ní òkè mímọ́ kíyàn ẹ kú jòkó o ẹ ǹlẹ́ o ṣe é jí dáadáa ẹni tí ó pòṣe mo ti tẹ́ra mi lọ́rùn ayé tẹ́rẹ̀ lọ́rùn ládé kí ló dé tàwa ń dààmú mọ́ra ẹ̀yìn láwùú mọ́ra mọ́ ẹ̀yìn lówó là ń dà ẹ̀ láàmú ẹ mà kú àìmoore tó bá sẹ́yìn lè ń tọrọ jẹ kí lẹ̀ sí fọlọ́ ẹ̀ ń fún ìyẹn tún lára ní
kí lè fẹ́ kẹ́ni tẹ̀ fún ó ṣe. Ẹ̀gbọ́ ìyẹn ló ń dààmú lórí owó èké ń dààmú lórí òṣì ìwọ̀nba ìlú yìí mo ti kọjá ẹ̀yin obìnrin tẹ̀ wọ́n rí ẹ̀rọ ẹ̀dúgbò fọlọ́ tẹ̀ ń yanra ẹgbẹ́ yìí bẹ́ẹ̀ mi tẹ̀ ń bẹ̀gẹ́ lọ́wọ́ ẹgbẹ́ yìí kiri bá sọ̀rọ̀ robo bá ti gbà wẹ̀ yóò lọ lórí aago méjì ara ẹni kò ní pa kọjá $150 owó tí ò tó sínú ọkọ̀ náà tún kì í mọ́lẹ̀ lórí dísàrì tí ò gbọ́dọ̀ mọ́gbà alùpàmọ́ bẹ́ẹ̀ ni ìyàwó lówó wà ní máa sakọ mọ́fọ́ kàmí tó lówó dìde jẹ́jẹ́ ìyàwó lòsì ó sakọ yóò kọ́ sẹ́ńgbò wọ́n kú yóò súnmọ́ kú rẹ̀. Gbọ́n tí ń wí ìyàwó olówó ní máa sọ pé don't touch me olówó náà sì fẹ́ pé kéèyàn wà lẹ̀ yóò máa kù dẹ́gbẹ̀rẹ́ ìyàwó lọ sí ìwé ọkàn ìsẹ́kẹ̀ tó fún un ní ìtàn báyìí kò ní kàtà kò tí ì parí tó bẹ́ẹ̀ ṣe ìyàwó lọ sí wọn náà ṣe lò lẹ́yìn àgbẹ̀ àkọ́kọ́ ìkúkù ni ó tẹ̀lé ìyàwó lọ sí àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ wọn ń sakọ̀ tó ti fẹ́ wèrè yóò nà kọjá sinagogu yóò nà sáyé yóò fẹ́ bàjẹ́. wàrà bí a tó ń júdú. jama níbi tí ń ṣàdúrà àti ẹlẹ́ẹ̀kẹrin jama júdú. kéèyàn wá lè tọrẹ fáwọn láì mẹ́mà jáde máa ń jàmọ́dà pàdé nàbí máa ń ìdá wa jáde jáda. ṣé bẹ́ẹ̀ kọ́ ni bàbá ti dá àwọn ẹnìmọ̀ káwọn ló sọ ẹ̀yin ń wà lárúgbó kéwú hórí orí wọn tààrà kíní ìyá bàárí wí ìyá. wà ní sùwà wà á lè gbà mí nù lè ní sùfìyà ìyá sí tàtó. ọgbà. wà á nà gbà mí nù lè ní sùfìyà fàkùnì gbà mí nà lè ní sùfìyà ìyá bàárí. ẹ̀yin ọmọ kí wọn ẹnu ọha orin kò tó dáa ti fẹ́ sọ̀rọ̀ lóde yá bàárí ni ẹ máa. ìyá sí tàtó wà á nà gbà mí nù lè ní sùfìyà. lọ́dún ló yà sí bàbá imam. fakuni bamina linisfiya ya bari. jẹ̀mọ́ ẹ̀ nínú àṣẹ ẹlẹ́ẹ̀kẹta ní àlejúdù ẹlẹ́ẹ̀kẹrin kéèyàn ó lè tọrẹ fáwọn láì àfọwọ́n òkúra pẹ̀lú ọlọ́run máa mọ̀ jáde máa ń jàmọ́dà ẹ̀dá tó wà stingy sọgbọ́n tọ́lá àfọwọ́ kàwé kí lọ́ọ̀kà wọ́n sẹ́ ìbò rẹ̀ sí wẹ́wẹ́ ẹ̀dá tó wọ́n rẹ̀ gbẹ hóhóhó ẹ̀gbọ́n bẹ́ẹ̀ lánìkà kò lè ṣẹ̀jẹ̀ kọ̀wé ńlá ìmọ̀ àmọ́jàdà kò ní níyì tó fi kú. jọ̀wọ́ ẹni kí ni ń jẹ́ yìí ìlú Ìbàdàn ẹ̀ dáhùn ẹ mọ̀rọ̀ ọgbọ̀ ẹni kí ni ń jẹ́ yìí yìí ní ẹsẹ̀ wọn àná wọ́n jíṣẹ́ ráìsì yín dọ́dọ̀ mi mo rẹ́wà gbà mo ti rásọ ọdún mi gbà tí o bá ti sí wọ́n jíṣẹ́ náà ọ̀rọ̀ rẹ tó kó nídìí ọdún kan orí ibú lọ fi ṣe. ẹ gbọ́ àṣẹ wọ́n jíṣẹ́ gángan nìyí ọlọ́dọ̀ mi o mo fi nǹkan rẹ jíṣàrì mo fi nǹkan rẹ sínú kódà ń tọ́ fún aláṣẹ jẹ ńláńdọ́tà lọ yídì ìjọ gangan lọ́dún lóríire. ẹ̀gbọ́n mi nìbàdàn bẹ́ẹ̀ wá tọrẹ ọ̀rọ̀ olówó mo sọ ẹni kí lọ rẹ tálíkà dá mi lò ọ̀rẹ́ tí tálíkà ó ta ẹni kí ni òní kó dáàbò bo ẹni tó ga gómìnà owó tó sì máa sọ dáadáa tó bá ṣe fún ọtọ rẹ nùnú èèyàn fún ọ ní nǹkan ló kéré òun ló jẹ̀bi ní àbọ̀nà tí ò fún ọ nípa ìwọ tó ń fọwọ́ lọ́wọ́ jẹ tó ń kùn kí ló sọ ọwọ́ rẹ tí ò là ọ́ bínú kí ọwọ́ náà dànù kárì ọmọ ọlọ́mọ fún ọ ní nǹkan ló kéré ọjẹrẹ tó ọbí gẹ́gẹ́ ṣùgbọ́n bí tiẹ̀ tí wọ́n lálùbáríkà tó ń kára ọmọ ọlọ́mọ tó ní tó fún ọ kéré ṣùgbọ́n bí tiẹ̀ tí ò wúlò pa ǹjẹ́ bọ́n sọ fẹ́ pa ọmọ ọlọ́mọ sọ nípa tiẹ̀ tó bí tí ò lálùbáríkà
ṣé mo balance ìgbé sábòsí àmọ́ ti wọra wọn ni. ó yẹ káyìn tálíkà náà máa tọrẹ ẹni kí ni bìtúwà ẹ máa tọrẹ àdúrà fẹ́ni tí ń fún yín jẹ. ọlọ́mọdé ó kù ọlọ́mọdé ó lásídẹ́ǹtì ọlọ́mọdé ó parun ọlọ́mọdé ó wò kìnìkan mọ́dé ó dààmú mọ́dé kìnìkan ṣe báyìí ẹ̀yin náà ń tọrẹ nu sọ dáadáa rí àárín pa rẹ máa sọ nítorí àti ń tẹ̀lé ká àárín pa àṣepọ̀ ń tẹ́ fún ọkọ rẹ fa wàhálà ládùúgbò wọn fọ́ ọkàn ọ̀rẹ́ kan ni. sọ níyì tó bá wọn ti nà ọ pa ẹni tó ń bá rìn ni ìwọ tí ń kọ́ lé tí wọ́n rántí rẹ̀ ẹ̀ kàn fi ọkà sẹ́ńsọ̀ ni. bàbá ṣé wọ́n gbọ́ mi? ìparí ọ̀rọ̀ ntọ́jú gbóná rírì báwọn tí plé ló bá bà yín máa gbóná rírì mo fẹ́ bàrù èèyàn máa tọrẹ yìí jàmọ́ ẹ̀ ní lọ́nà wo ẹ̀ dá mi lóhùn kí dírẹ́bà rẹ fẹ́ sèkó ma kò lè pè ọ́ torí òkúhùn tó fi pè ọ́ ẹ̀ ló gbọdọ̀ pẹ̀lẹ́ yín náà yóò rò pọ̀ ọ̀run náà máa bọ̀ ni wá dìde kó mi kò tọ́ lè wò ní wà nà yóò máa sọ ládùúgbò ẹ jẹ́ má tọ́ mi chairman ló wá mi kó ma mi wọn ó jèrè rẹ náà nù ẹjẹ á máa bìyàn tó ga gbogbo ọmọ ẹ̀yìn tí ń ṣènáwó lẹ́yìn tẹ́ fi ránṣẹ́ yọjú rí owó funfun ni ò téèyàn ẹ máa yọjú náà ẹjọ ó já lùbáríkà yín kí wọn nìkan ó lo òde ó yọjú kí fámìlì wọn òun ó jòkó lọ ó tẹ́ lọ́rùn ìwọ nìkan tó rí ó ti di gbogbo ayé ọwọ́ àfihàn rẹ ìwọ náà ló sì fẹ́ rí ó tiẹ̀ tó wá pọ́n ọ lé ó wá sọ ọmọ tó bí ní súnà rẹ ọ̀ tó wá lọ ìwọ náà sì lọ fẹ́ kójọ ìwọ náà lọ yìí mọ́ lùsì èèyàn á máa tọrẹ agbára ẹni lọ́nà wo ẹ̀dá mi lóhùn wọ́n fẹ́ yan àdúgbò tó wà jẹ́ ẹ ló báyìí ní ń ṣẹlẹ̀ wọ́n máa gbọ̀nrìrì ẹ̀yin alágbára wa ń sọ ní eyín nìkan ilé yín lẹ mójútó àdúgbò wa ń bàjẹ́ orígun tó ra àdúgbò ìgbà wo ni wọlé rẹ sí kálukú yín gbọdẹ kálukú yín gba kòkòkòbò kálukú yín ní àmì ẹni àwọn àmọ̀tẹ́kùn tẹ kó sílé ìyàwó ń jẹ ará àdúgbò tó wà tó bá yá wọn jẹ létí wọn fi ọ̀tá sára wọn wọ̀ra rẹ ẹni bíi kíni ẹ dáhùn nítorí wọn fẹ́ pa Usman tí ìsọ̀rù ṣẹlẹ̀ ó wá kọ lẹ́tà lábẹ́ ẹ̀lẹ́kùn ó wá túta ó ní wọn lọ fún àdé sídi àdé wa ka lẹ́tà yìí sídi àdé ò máa wọn ò tètè respond wọn bá pa Usman àwọn tí ẹ pa Usman ní padà pa òun náà. gbogbo tí máa ń ṣẹlẹ̀ ẹ lo agbára yín ẹ palẹ̀ èmi àti fámìlì mi làájọ máa ń ṣe bí wàhálà bá dé fámìlì yìí ò lè gbọ́ ọ́ dúró táníkà ó dà sí wọ́n rù ọ́ débi tó ọmọ èyí á máa fowó tọrẹ ẹ gbọ́ dáadáa báyìí èyí á máa fìmọ̀ tọrẹ olè tèmi ń ṣe káì bí ń ṣe tutù ní tí ẹ̀ dá lẹ́bà kí sì ni ń gbọ́ tó kí n má ṣe bẹ́ẹ̀ ládùúgbò èèyàn tó pọ̀ láyé ẹ ò gbọ́dọ̀ ti ṣe mí tí ìbá ti wá dá lóhùn máa kó ti ṣàìmórè nu mélòó lọ́jọ́ orí mi mo sì bẹ̀rẹ̀ wáàsí láti ọmọ 16 years of age ọmọ ọdún mẹ́rìndínlógún mo ti bẹ̀rẹ̀ wáàsí bàbá ti ń jẹ́rìí bẹ́ẹ̀ ọmọ ọdún mẹ́rìndínlógún mo ti bẹ̀rẹ̀ wáàsí títí di máìkì mú lójú agbo báyìí ẹ bẹ́ẹ̀ ni níjọ́ tó kọ̀ọ̀kan kó ti mú ìdí tó gbàdúrà lórí àfa mú ìdí gbàdúrà lórí aláàjì mú ìdí gbàdúrà lórí ìmáàmù ẹ̀kejì nílò lọ́wọ́ ẹ̀ ìmáàmù àkọ́kọ́ mo jẹ́ ní 1990 mo wé láwàá ní 1995 mo kí ni 2002 ọdún méje kí n tó lọ Central Mosque lọ́fà Central Mosque ó ti pé 22 years báyìí sí ìgbẹ́ lọ́wọ́ ọ̀pọ̀ ọdún tí mo bẹ̀rẹ̀ wá sí tó bẹ̀